àti OSINBAJO àti TINUBU o àti èyí tó ṣe gba fọ́ọ̀mù àti èyí tí ó tó padà gbà wọ́n ti parí. Òsì ọmọlẹ̀ ńkọ́ àbẹ̀tì ńkọ́. ẹ máa wo tí ó ṣẹlẹ̀ kò sí ẹnikẹ́ni nínú wọn tí ó débẹ̀. You are welcome to DriveTv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Akúdédé àsìkò yìí ní gbogbo tá ti ń wo ìkànnì DriveTv. Ìránṣẹ́ Ọlọ́run alààyè Apostle Johnson Afọlábí OKOTO Jésù. Gbajúgbajà olórin ni bàbá yìí, ẹni tí ó kọ orin Ilẹ̀kùn Ayọ̀ Mi ti ṣí tí gbogbo ayọ̀ ń gbọ́ lónìí. Wòlíì Ọlọ́run alààyè Apostle Johnson OKOTO Jésù wọ́n ti sọ nǹkan tí Ọlọ́run sọ fún wọn nípa ètò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2023. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Apostle Johnson OKOTO Jésù wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ Sunday Igboho. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé láyọ̀ àtàláfíà ní Sunday Igboho yóò padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí nǹkan kan ò sì ní ṣe nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ilé bàbá rẹ̀, yóò sì padà wá ní ayọ̀. Bàbá yìí jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán tí àwọn òye wípé àwọn ti sọ tẹ́lẹ̀ nínú àsọtẹ́lẹ̀ wọn wípé Sunday Igboho ó di dandan kó jáde ní ẹ̀wọ̀n, ó sì ti rí bẹ́ẹ̀. Wọ́n sì tún fi ń dá wa lójú wípé Sunday Igboho ó ń padà bọ̀ láìpẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí nǹkan kan ò sì ní ṣe é. Olúwa ni yóò jáde kankan ò ní pa lára nígbà tó bá dẹ̀ jáde yóò gbé ìgbésẹ̀ ọ̀tun tó yàtọ̀ sí ètò ìgbésẹ̀ tẹ́lẹ̀. Gbogbo ìgbà wọn sọ pé akíní kan ara rẹ̀ ọ̀yá òwò ọsibítù lọ́wọ́ ìgbà wo ẹlọ́lọ́wọ́ sọ bẹ́ẹ̀ fún yín. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi ò kúkú mọ̀ rí ṣùgbọ́n mo sọ ń gbà náà tẹ́ bàbá ìgbọ́n ni yóò padà gbà tọ́ lọ́wọ́. Ẹni ṣùgbọ́n kọ́mọ̀ tí wà Nàìjíríà báyìí. Kó ní sùúrù díẹ̀ sí ọmọ wa Nàìjíríà ìlú bàbá ẹ̀ ní. Lẹ́yìn ìgbà tá a bá dìbò tán nù o. Ẹ já gbàdúrà tí ohun tó wà níwájú yìí ká tó dìbò. Bàbá yìí wá tẹ̀síwájú nípa ètò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2023. Bàbá yìí fi jẹ́ kó yé wa wípé kò ní sí ètò ìdìbò ní ọdún 2023 o. Pàápàá jùlọ bàbá yìí tó wá jẹ́ kó di mọ̀ wípé gbogbo àwọn tó ń gba fọ́ọ̀mù nù ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan láti jìjàdùpò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ó dàbí ẹni pé gbogbo àwọn wọ̀nyí wọ́n fẹ́ pọ̀ lára àwọn owó tí wọ́n ti kó mì tẹ́lẹ̀ rí ni. Àánú wọn ń ṣe mí. Àánú wọn ń ṣe yín. Olúwa ń gbọ́. Oníkálukú wọn lónìí tó wọ́n fẹ́ ná díẹ̀ nínú ohun tí wọ́n ti kó jẹ ni. Mo sọ bẹ́ẹ̀ ní gbangba. Bàbá yìí tí wọ́n tẹ̀síwájú wípé lára nǹkan tí Ọlọ́run fi hàn wípé tí a ò bá múra tí a ò sì fura ní orílẹ̀-èdè Nàìjíríà pé ogun ó ń bọ̀, ogun tó sì ń bọ̀ yìí ogun tó dàbí olè lóru ni. Bàbá yìí sì jẹ́ kó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún àwọn ni àwọn jíṣẹ́ rẹ̀ yìí pé ogun bí olè lóru yìí ó kàn máa wọlé kúlẹ̀ tí ẹnikẹ́ni ò sì ní mọ̀. Bàbá yìí wá jẹ́ kó di mímọ̀ wípé a nílò láti kọ́kọ́ wá gbogbo ọ̀nà bí ogun yóò ṣe ní jà wá kí a yanjú gbogbo rògbòdìyàn àti hílàhílo tó ń ṣẹlẹ̀ lọ́tún rẹ́sì yìí. Ṣé rí bàbá ń ta onídìí báyìí ń ta nídìí orílẹ̀-èdè Nàìjíríà nídìí àdúrà tó lágbára. Èmi OKOTO Jésù sọ fún wa pé gbogbo kìrìsìtẹ́nì pátápátá ẹ lọ mú dúkùúkù láàrin ara yín. Ẹ já wà àlàáfíà orílẹ̀-èdè yìí. Bàbá ṣẹ́rí tó ń bọ̀ lábẹ́lẹ̀ tí a bá ń gbàdúrà apá àdúrà ká mo sọ bẹ́ẹ̀ lórúkọ Olúwa. Ogun tí ó dàbí olè lóru ni sà. Èwo lógun tí dàbí olè lóru bó ti ṣe é jà. Bólú àṣẹ pé fún mi nìyẹn sà. Ogun tí máa dàbí olè lóru. Tí ó máa ń dàbí olè lóru. Ogun tí kàn bẹ́ kí jà wọlé gbúra. Á dẹ̀ sọ́sẹ́ háì. Apostle Johnson OKOTO Jésù wọ́n sọ̀rọ̀ nípa OSINBAJO àti TINUBU tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn tó ń jìjàdù dupò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé àwọn méjèèjì ń gbìyànjú ni o ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tí ó lọ́bi kankan nínú àwọn méjèèjì pàápàá jùlọ TINUBU pé kò yẹ kí TINUBU kí ó tún gbé igbá ààrẹ orílẹ̀-èdè yìí, ó yẹ kó jẹ́ bàbá fún àwọn tó ń bọ̀ ni. Ó wá jẹ́ kó di mímọ̀ wípé OSINBAJO wípé òun náà ń gbìyànjú ni o wípé kò sẹ́ni tí ó lọ sí ibì kankan. Àti OSINBAJO àti TINUBU o àti èyí tó ṣe gba fọ́ọ̀mù àti èyí tí ó tó padà gbà wọ́n ti parí. Òsì ọmọlẹ̀ ńkọ́ àbẹ̀tì ńkọ́. Ẹ máa wo tí ó ṣẹlẹ̀ kò sí ẹnikẹ́ni nínú wọn tí ó débẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run alààyè Apostle Johnson Afọlábí OKOTO Jésù wọ́n sọ ọ̀nà àbáyọ sí àwọn nǹkan tí Ọlọ́run fi àwọn yìí wípé ohun àkọ́kọ́ tí a kọ́kọ́ nílò ní orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni àdúrà, kí a gbàdúrà fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pé ogun àti ọ̀tẹ̀ kí ó má ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá yìí sì tún sọ̀rọ̀ nípa Yorùbá nation wípé kí àwọn Yorùbá nation pé kí wọ́n ní sùúrù o, kí wọ́n kọ́kọ́ yanjú
orílẹ̀-èdè Nàìjíríà kí àlàáfíà kí wọnú orílẹ̀-èdè Nàìjíríà wá ná. Lẹ́yìn eléyìí kí wọ́n á ṣe jókòó láti sọ̀rọ̀ bí Yorùbá Nation ó ṣe dúró. Ṣùgbọ́n láì ṣe eléyìí tí wọ́n bá ń jà lórí Yorùbá Nation tí wọn ò sì yanjú gbogbo rògbòdìyàn tí ó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì yìí, àfàìmọ̀ kó mọ́ jẹ́ wípé ogun ńlá òní yóò kẹ́yìn rẹ̀. Wọ́n wá sọ wípé wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti kọ́kọ́ wá àlàáfíà ní orílẹ̀-èdè Nàìjíríà náà kí Yorùbá Nation kí ó tó fi ẹsẹ̀ múlẹ̀. Yorùbá Nation yóò dúró. Bàbá yóò dúró. Ìtàkùn àgbáyé lẹ́mọ̀ wa. Ẹ gbọ́ yóò dúró. Tó kọ̀nfàmù. Àní yóò dúró ṣùgbọ́n bàbá á mú jàgídíjàgan dúkù gbogbo ẹ̀ á mú kúrò. Ọba ó finú konú pẹ̀lú ìjòyè, ìjòyè ó finú konú pẹ̀lú àdúgbò. Ẹgẹ́tì àwọn tó ṣe ẹgẹ́tì kése kí ọlọ́lá lọ báyìí lọ́nà Kútọ́nù kí ọba gba ọ̀nà Ṣẹ̀pẹ̀tẹ̀rí lọ ká sọ pé àwọn Yorùbá Nation. Ṣùgbọ́n sọ̀ bàbá ó ẹ̀rí níwájú. tí a bá dàrí àwọn wọlú. Apostle Johnson Afọlábí Òkòtó Jésù ní wípé gbogbo àwọn tó ń gbìyànjú láti sáré dupò ààrẹ orílẹ̀ Nàìjíríà gbogbo wọn kàn ń gbìyànjú lásán ni wípé wọ́n fẹ́ ná díẹ̀ lára àwọn nǹkan tí wọ́n ti kó mì. Bàbá yìí sì jẹ́ kó di mímọ̀ wípé kò sí ẹnikẹ́ni tó ń lọ sí ibì kankan. Ohun tí a nílò ní orílẹ̀-èdè Nàìjíríà ni àdúrà, kí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run kí wọ́n fẹnukò kí wọ́n gbàdúrà fún àlàáfíà àti ire Nàìjíríà. Nígbà tí Nàìjíríà bá wà ní ìṣọ̀kan tán, ìgbà yìí ni ohun gbogbo yóò tó padà bọ̀ sípò. Apostle Johnson Afọlábí Òkòtó Jésù wọ́n jẹ́ gbajúgbajà ìránṣẹ́ Ọlọ́run àti olórin ńlá tí wọ́n sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àkànṣe iṣẹ́ ìyanu. Wọ́n ti wo wòrèsàn, bẹ́ẹ̀ sì ni oríṣiríṣi iṣẹ́ ìyanu ni Ọlọ́run ti ọwọ́ Apostle Johnson Afọlábí Òkòtó Jésù ṣe. Ọjọ́ kìíní tí mo bẹ̀rẹ̀ sọjí mo ní ọ̀gá akọrin wa afọ́jú ni 43 years àbí tí bá sí 43 years nígbà tó ti bí ní òtí ríran. Bàbá ojú kò ojú báyìí ló ṣe kúnlẹ̀ níwájú mi, mo ń sọ kí gbogbo ayé máa gbọ́ ní Ìjẹ̀bú Igbó. Olúwa ní kí n fọwọ́ ojú ara mi kí n sì fi bọ́ lójú. Bàbá ní ọjọ́ kejì òun ló rìn wá fúnra rẹ̀. Ẹ ṣé tí ẹ ń wo ìkànnì DriveTv. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ ìkànnì DriveTv, ẹ jẹ́ ká subscribe sí ìkànnì yìí láti tún mọ èròǹgbà yín. Ẹ jẹ́ ká fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ìyẹn comment sí àgbẹ̀dàn ibi tó wà ní orí ìkànnì yìí. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Kí ló wí? DriveTv, driving you around the world.